Sànyà òṣèré orí ìtàgé. Mo wà ní Ifẹ̀ Òòdáyé níbi tí a ti ń ṣe Osra Awards. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì. Àwọn náà wà ní. Ẹni tọ́nà ẹ̀ bá jìn tó bá débi tó wà ń lọ tọ́nà ẹ̀ náà dẹ̀ tún jìn wọ́n á ní kó fún lọ́rí jìn tó rọ́nà ẹ̀ jìn. Àmọ̀ràn mi fún àwa ọmọ Yorùbá dẹ̀ ni wípé ẹ má jẹ́ àgbàgbé àṣà wa, ẹ má jẹ́ àgbàgbé o. Ẹ má yẹ kí ọ̀làjú báyọ̀ gbé àṣà wa. Kí la rí gbọ́ ni kẹ́ máa fi gba gbogbogbò tẹlifíṣàn alálùbáríkà ni. Ẹ sọ ti lọ. Kílárí gbọ́ Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. This award by Dele Ade Ajetomoni Omanimosi Dele Bravo. Please put your hands up, Dele Bravo. Dele Bravo is a young musician and a product of Osun State and a son of Onisha. Dele Bravo has traveled far and wide for the development of Fuji and particularly music. Dele Bravo, currently referred to as Mr. Turaya, is the owner of the Turaya Exponents. I present to you Mr. Dele Bravo for his award for the development of music. Dele Bravo, thank you very much. The next person I'm calling, Soji Taiwo Ose Ọmọ Bàkẹ́. Please put your hands together. Ọmọ Bàkẹ́, ọmọ Bàkẹ́ kábíyèsí náà kó tó wá gbà wọ́n rẹ̀. Next is Engineer Muyiwa Babalola. Engineer Muyiwa Babalola. A journal to media, I present this young man, Engineer Muyiwa Babalola. Echo Productions. The next award, Yeye Tony Adebola. Yeye Tony Adebola to this step to the microphone and step to the stage for the award. Yeye Tony Adebola, show to the record. Congratulations, Echo Productions. Adebola started acting some 50 years ago, and she has done her best in acting. She is popular Tony Adebola. Opa for yeye. No. Toyosi Adesoya. Toyosi Adesoya. Please put us on to line for our part in movies, taking part of. I'm sorry, I still have to go through some names there. Queen Olajimoke Oloyede. Queen Olajimoke Oloyede. Queen Ntapamaya to Mr. for the world. Temitope Olaoye. Temitope Olaoye Kintaishe is a young Nigerian who sings in the form of Orlando Owo. Nílẹ̀ yóò padà lọ́lẹ̀ lórí. Ambassador Tomiloba Awoshoga. Thank you very much. The next award. The next award is for a distinguished Nigerian
a business guru, a very wonderful woman. She's pretty, she's intelligent, she's friendly, she's bold, she's agreeable, she's accessible, she's cool, she's smart, she's gentle, she's wonderful. I present to you the mother of our nation, Iyalaje Joyi Kobade. Thank you very much. Iyalaje pé má bínú pé àsìkò ní oṣù Akíntayọ̀ Elizabeth, please step here for your word. Akíntayọ̀ Elizabeth, Miss Oscar 2021. Thank you very much. Ààrẹ Akéwéjẹ Ọlálékan Àlàbí to step, please come for your word. Ààrẹ Ọlálékan Àlàbí, a young man and who actually has been a help to so many Nigerians. Ààrẹ Ọlálékan Àlàbí has been somebody who has helped so many people and he has paid so much school fee for people he doesn't even know. He's been presenting this award because of the fact that he is one of the best. Ààrẹ Ọlálékan Àlàbí is an epic Western. Please put your hands together for Ààrẹ Ọlálékan Àlàbí. Please put your hands together for him. The next Alhaji Chief Adegoke Lukman, please step forward for your word. Alhaji Chief Adegoke Lukman is a devout Muslim and a friend of the community. Adegoke Lukman has been tremendously useful to the people of his community and besides. Please put your hands together for Elemowe. I want to call the next to come to the award, Alaja Taufikat Bello Ayike Alago. Alaja Taufikat Bello Ayike Alago. Yeye Aṣíwájú Queen Olúwakẹ́mi Rose. Yeye Aṣíwájú Queen Olúwakẹ́mi Rose. Chief Agbẹ́sìn Alhaji Ajayi Adékúnlé. Agbẹ́sìn Alhaji Ajayi Adékúnlé. Èèyàn kúkúrú tó pẹ́ ní gbogbo Rami Ajayi Adékúnlé Alhaji. Next award is for Yeye Ode Olasunbo Ibiogbe, Royal Company of Maliki in the Ife. Abiodun Safiu Ayedo is a young Nigerian and a very handsome man, a family man and a bold Muslim. Alhaji Safiu Abiodun Ayedo has traveled far and wide and currently is a young Nigerian, a strange man, a young man, a very handsome man, a man and a man of the better part, a son of the soil. Alhaji Safiu Abiodun for his award. To my little country, famous DJ Sexy, who actually has won so many awards in Nigeria and abroad. Queen Mother àti Ìkìlẹ̀bà ẹ jẹ́ kó lójú ọ̀nà, ẹ kúrò lójú ọ̀nà, ẹ kúrò lójú ọ̀nà. Ìyálájé wọ́n ní kẹ́ máa bọ̀. Ìyálájé wọ́n ní kẹ́ máa bọ̀. Ẹ jẹ́ kí ìyálájé ráyè kọjá. Gbogbo àwọn àtàrí máa ti yẹ kẹ́ ká kàn sókè. This is just gbogbo àwọn àtàrí máa ti yẹ ẹ jẹ́ ká kàn sókè. It is a very golden opportunity. Ẹgbẹ́ ìyá àwọn táwọn wáyé kápẹ́ ti wá sí àwọn táwọn lẹ́yìn ìkànnà ti wá sókè. Kábíyèsí Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. This is extremely wonderful. Kábíyèsí is down to heart.
bẹ́ẹ̀ ni bàbá. Kábíyèsí ní 1 million naira ẹjọ́ sọ pé kábíyèsí o. Kábíyèsí ní gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀sùn sẹ́yìn ẹ máa ṣàdúrà fún Gbénga bàbá máa bọ̀ lókè máa bọ̀ pẹ̀ sún wọn ní ká máa ṣàdúrà fún yín. Gbogbo àwọn tó wà lókè wọn ní ká ẹ ṣàdúrà fún Gbénga bàbá wọn Olúmọ náà ti dé ẹ ṣàdúrà fọmọ yìí. Baba Kábíyèsí only to kickstart the program. Gbénga 1 million naira donation. Ẹja sọ pé Kábíyèsí o. Okay o. Lágbára lọ́wọ́ náà. Kò sẹ́ni tó máa ṣe tí wọ́n sùn nínú. Gbogbo wa. Now, ẹ ṣé o. Please, the organizers. Ẹ jẹ́ kí bàbá wa Kábíyèsí ọ̀rẹ́ kọ́kọ́kọ́ bàbá máa sọ kalẹ̀ sápá mi. Mọ́sùlùmí. Thank you. Okay. Thank you. Kábíyèsí. Kábíyèsí has started a donation for the Martin production. Kábíyèsí has given us 1 million. Ìyá inú Gbénga náà dùn omi gbọ́ lójú ẹ̀. Ẹja sọ pé Kábíyèsí o. Now, Kábíyèsí has started this. Ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ sọ̀kalẹ̀. Ẹ jẹ́ kí bàbá Kábíyèsí ọ̀rọ̀ ìṣàkọ́ra ìsọ̀kalẹ̀. Ẹ̀jọ̀ ìyá aláyé. Mọ́mí fẹ́ sọ̀rọ̀ Gbénga mọ́mí fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá Kábíyèsí ẹ jẹ́ kó lójú ọ̀nà. Ẹ má bínú gbogbo yín ni bàbá máa bá ya fọ́tò. Ó dà ẹ tún gbọ́ àwọn obìnrin bẹ̀rẹ̀ mo ń bọ̀ sá mo ń bọ̀ ẹ ní sùúrù sá ẹ ní sùúrù. Okay, mommy. Ìyálàjẹ ní to support Gbénga 500,000 naira. 500,000. Ààrẹ Akéwèjẹ, you are supporting your boy. Ààrẹ Akéwèjẹ 200,000. 200,000. Alára Agbó worldwide. What are you using to support your boy? Alára Agbó worldwide. 300,000. Alára 300,000. Queen mother. Okay. O ti yẹ mi. Gbénga Queen mother ni àwọn máa rán something but o máa rán àwọn ìtàn ọjọ́ kù sí. Adélókè hotline. Ọ̀dà wọlé. Okay. Okay. Gbénga online for your office in Ile-Ife is giving you the office in Ile-Ife. That is one. Besides, it's giving you a camera to cover all this event. Let me go to Ayeno. Ayeno is my brother. Gbénga, listen, Ayeno, I'm about the money, Maliki. Ayeno said he's supporting with 100,000 naira on behalf of his name and his family. Oh yeah, Daddy. Ayé ìṣèlú àwọn tó wà ẹ̀kọ́ ọ̀gá award. Ẹ̀fẹ́ support ọmọ yìí Gbénga máa wọ́n tún gbogbo wọn. Okay, check the announce. Gbénga 100,000 naira. Zuma àwọ̀wọ̀ Zuma àyẹ̀wò. Zuma 100. Àwọn náà ní 100,000. Kilarigbo Live TV.
ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. ṣe báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kílárígbọ́ Unlimited. Kílárígbọ́ Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kílárígbọ́ TV. mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ́ Kílárígbọ́ ló ń jẹ́.